Africa Content TV. Opo sórí àlẹ́ bàbá ẹbí tí mẹ́jọ bá jẹ́ pa nínú gbọ́ ẹ ṣe dáadáa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn oníṣẹ́ tó fẹ́ràn lásìkò tẹ̀yìn gbogbo bẹ́ẹ̀ ṣẹṣẹ gbogbo ọmọ Nàìjíríà a ò yẹ ká bẹ̀rẹ̀ ọba aṣojú. Òun ló wá dé báyìí ká sọ àkọ́bí ẹ̀ síwájú. Tó tẹ̀ láti kù, ó tẹ̀lé Ìbàdàn, ó bá wá da ilé Buhari, àìní ọ̀pá padà wọn àkàbà ní ọ̀pá wọn, ó mọ ohun tó ń ṣe. Àkọ́bí aṣíwájú onílé gbàlejò nàìjà àmà gbádùn wo bàbá tọmọdé ìlú àmà gbádùn wo. Ọlọ́run ọba ṣe gbogbo ọmọ Nàìjíríà ìgbà tó dásìkò kan gbogbo wa ń sunkún. Ààrẹ ní méjì lù tó kọjá Tinubu alóhùn ló kó wá sí. Bẹ́ẹ̀kẹ̀ gbàgbà ló ṣe fún wa o. Àkọ́bí aṣíwájú ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́. Ìjọ tí mo mọ̀. Òun ti diplomacy, òun ló fi aṣíwájú. Èèyàn tó ní diplomacy tó wà ọ́pù, òun ló ń jọ lórí ìlú. Bẹ́ẹ̀ gbogbo òun sọ̀rọ̀. Tinú àwọn máa ṣe kí ìdẹ̀bí tinú ẹ̀ ó ti pèjẹ́ pèrò nínú ara rẹ̀. Ìkọ̀nà ló fẹ́. Ó tọ́ fúnra ẹ̀, ó tọ́ fún Nàìjíríà ló ṣe ní sùúrù tó kọ́ ọ́ lẹ́rọ. Ẹ bá wọ́n bí o. Ìyàwó àtọ́ta, àbẹ̀ tí o bá àṣà ìdè kí n bá sọ̀rọ̀. Wọ́n bọ̀ láwọn òwò ní ọlọ́run ọba. Kọ́ba Láyíwọlá tó kú. Àbí ẹni. Alọ́wọ́lọ́dún bí ìrò. Bàbá sọ fún mi àìlè. Mo ní Wàsíù, ṣé orí kan ṣù nìyẹn? O gbọ́dọ̀ jù sílẹ̀. Ó máa jẹ lórí ní Nàìjíríà. Kọ́ sílẹ̀, àìlè ní Wàsíù àpéjọ wí. Ọláyíwọlá tó tọ́ mi. Ẹ ti dàbí ọ̀gá àwọn ọ̀ṣà. Ẹ ti ń bá gbogbo ẹbọ rẹ. Ẹ ti ń bá wọn ṣègbìmọ̀. Ájú Wàsíù. Ṣùgbọ́n Láyíwọlá ọ̀rọ̀ tẹ sọ ọ́ sílẹ̀ yẹn ọlọ́wọ́ bàbá ọlọ́run sọ́dọ̀ àṣẹ báyìí ó ń bẹ lórí ààrẹ àkọ́kọ́ láti lóògùn. Kábíyèsí Àwùjalẹ̀ ọba bá dé tọ̀nà ibà ẹni àwọn ọlọ́run sọ fún mi ní gbogbo ìgbà. Ṣùgbọ́n bá lọ́gbọ́ tí ìlú méjì láti níwájú kábíyèsí àwùjọ ayé sí ìdúró ó sọ ìjọba gbogbo Ìbàdàn sọ fún mi àìdè wọ́n ti wá sí ìdè lọ síwájú mú pápá síwájú yẹn sílẹ̀ wọ́n máa wọ àtàlẹ́ ìlú à. Òbí nílò òbíṣà àwọn tí fi mọ̀tò kọ́ wípé níjọ́ ọjọ́ kan aṣáájú
àkànbí olówó tó dé ó máa jẹ́ pẹ́sidẹ̀ntì nílẹ̀ ìyára gbàgbé. àsìkò náà lọ́wọ́ ìyára gbàgbé àsìkò náà lọ́wọ́ ìyára gbàgbé. àkànbí olówó dé ọ̀rọ̀ ẹ̀ka. Òṣèlú ti lọ nígbà ìdìbò ká ṣèjọba lókùn nísẹ̀yìn ó bẹ̀ ṣíwájú àkànbí aṣíwájú ó máa ṣe dáadáa ẹtì ní ìṣáná ẹtì fi èsì ògùn àyìnbó kan pọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ ọlọ́run múra àyìnbó ọlọ́run ló bá wà sí onígbà. Àkànbí olówó dé ọgbàrá ẹ̀kọ́ kì í ṣe mímọ́ ṣe ọlọ́run ló bá wà ṣe. Àkànbí ó jọba lójú ẹ̀ níbi ọlọ́run ló bá wà ṣe. Bí eré bí eré bí eré bí eré bí òkè aṣíwájú ó jọba lójú ẹ̀ níbi ọlọ́run ló bá wà ṣe. Olórí ọba ní Nàìjíríà ló máa ṣe. Òní president apàṣẹwàá. Executive president one voice àṣẹ ní Nàìjíríà ló máa ṣe. Etí inú Àkànbí wọ́n wá tẹ́lẹ̀ mi. Kò sí aṣíwájú gbogbo ẹni tó bá ṣe ẹ̀fọwọ́wọ́dún ẹgbẹ́rújú wọn torí olórí tẹ́ ẹ jẹ́ torí bẹ́ẹ̀ tẹ́ ṣe dáadáa ó ní tọ̀hún ṣe èyí bò ó ṣe èyí ó bá àbí bó ṣe aṣíwájú nílẹ̀ Haúsá. Àkànbí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí Sunday Igboho ajíwáàsì ẹ̀jẹ̀ kó darí wálé àwọn ọmọ Yorùbá wa ní ọmọ ẹni òṣèlú náà bẹ̀rẹ̀ káfí nàkà sí ní ọmọ ẹ lónìí tẹ́ni Àkànbí aṣíwájú ẹ pé wọ́n wọlé kẹ́ ẹ bá wọn wí bẹ́ẹ̀ bá ti sẹ́tù sórí ọ́fíìsì àràbà gbí Sunday Igboho ẹ jẹ́ kó padà sí Nàìjíríà ẹ jẹ́ kó darí wọlé. àwọn tìlú Ìgbò ẹ pa wọn lórí wọn ẹ pé wọn kọ́ jókòó. Àkànbí kẹfà wọn sọ̀rọ̀ èyí tó speak fún wọn náà kọ́ bóun náà sọ̀rọ̀ fún ẹ̀jẹ̀ kó darí wọlé èyí tó gbọ́dọ̀ nínú ọmọ aláwùsá ẹ bá wọn sọ̀rọ̀. Àkànbí ntí mo mọ̀ pé ẹ̀ lè ṣe ní ẹ̀dẹ̀ máa ṣe. Àkànbí kó tuntun ní Nàìjíríà ká lè léwájú. Owó gbàládùúrà gbogbo ẹsẹ̀ tẹ̀lé ẹ̀ bá gbé kò ní bóyí lọ́wọ́ kò ní dàbò lórí yín Ọlọ́run wá bá ẹ̀ ṣe. Àkànbí wà á pàṣẹ járí Ọlọ́run wá bá ẹ̀ ṣe. Wà á pàṣẹ járí Ọlọ́run wá bá ẹ̀ ṣe. Gbogbo àwọn tó bá ṣe ẹ̀fọ́ àwọn mọ́ra tó lè dùn ní Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀sájọ́ onígbàdùn kan ẹ ti máa wálé ní kọ̀ọ̀kan kẹ́ tó padà púpọ̀. Àlùkò ló sọ̀rọ̀ kan ìjọba ń ṣí petroleum refinery onítorí pápọ̀ oríjì abẹ́ orí ọ̀gbìn ìlú Nàìjíríà